A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa àti àǹfààní tí ó ga yìí tí ó fún wa láti tún lè bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run ní orí ètò yìí. Ẹ̀kọ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ òní ó jẹ́ ẹ̀kọ́ tí mo gbàgbọ́ pé yóò ná wa níbi ọjọ́ méjì tí a ó fi jọ wo kókó orí yìí. Ipe bíbójútó àwọn ìdádúró tàbí ìdíwọ́, dealing with hindrance, bíbójútó àwọn ìdíwọ́ tàbí ìdádúró. Mo fẹ́ ká wo Bíbélì wa, ká wo Genesis orí 24. Ìwé Genesis orí 24, ẹsẹ̀ kan péré náà ni mo fẹ́ kà níbẹ̀. Wọ́n sọ ìtàn tó wà níbẹ̀ fún wa, a ó sì bọ́ sínú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Genesis orí 24 ẹsẹ̀ 64. Bí ó lè rí pé òun sì wí fún wọn pé ẹ má ṣe dá mi dúró. Olúwa ṣáà ti ṣe ọ̀nà mi ní rere. Ẹ rán mi kí èmi kí ó sì lè tọ Olúwa mi lọ. Olúwa dúpẹ́ fún àǹfààní yìí tí gbogbo ọkàn tí ó ti wá sórí ètò yìí. Mo gbàdúrà pé kẹ́ ẹ lè bá wa sọ̀rọ̀, kẹ́ ẹ lè ṣí wa níyè púpọ̀, kẹ́ ẹ lè ṣí wa lójú àti ọkàn, kí ọ̀rọ̀ yìí kó sì lè ran àwọn ènìyàn lọ́wọ́. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ní ìwé Genesis orí 24 yìí ni a ó ti rí láti ẹsẹ̀ 1 bí Ábúráhámù ṣe pe ìránṣẹ́ rẹ̀ tí ó sì rán pé òun kò fẹ́ kó fẹ́ ìyàwó fún ọmọ òun láàrin àwọn aláìgbàgbọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà mo máa ń ṣàkíyèsí pé ìdàpọ̀ ti pọ̀ ní ọjọ́ òní, ní ayé òde òní, láàrin àwọn aláìgbàgbọ́ àtàwọn onígbàgbọ́. Ètò sì pọ̀ tí ìdàpọ̀ yìí jẹ́ òun ni ìgbéyàwó. Bíbélì wí pé ká má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Ìdí ìbẹ̀rẹ̀ wàásù yìí rárá, ṣùgbọ́n mo nílò láti pe àkíyèsí yìí pé ta ló fẹ́ fẹ́? Ta ni àfẹ́sọ́nà rẹ̀? Ṣọ́mọ Ọlọ́run ni àbọ̀mọ èṣù? Ta ló fẹ́ fẹ́? Èyí sọ pé ṣọ́mọ ẹ̀yà kan náà ní àbọ̀mọ ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n ohun kan ṣe pàtàkì púpọ̀ ní ìdàpọ̀ wa, ní ìgbéyàwó wa, wípé ká má jẹ́ aláìbìkítà tàbí aláìkíyèsára. Rí i dájú pọ́mọ Ọlọ́run lòun fẹ́. Kò ló lọ, ó pé ọ kí bàbá ọkọ rẹ kó jẹ́ Ọlọ́run ju kó jẹ́ èṣù lọ. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ náà ti fi Sàtánì ṣe bàbá ọkọ. Ìtàn oríṣiríṣi, ẹnìkan báyìí àti ẹnìkan báyìí wọ́n ṣe báyìí. Ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń mú jẹ, ìwọ tó mọ òtítọ́ ò ní mú jẹ o. Ọmọ ọ̀dọ̀ tó mọ̀ fẹ́ olúwa rẹ̀ tí kò ṣe é, Bíbélì wípé a ó nà á púpọ̀. Ẹ kí n máa bá ìtàn yìí lọ, wípé Bíbélì wá ṣàlàyé fún wa pé ìránṣẹ́ yìí sì lọ padà sí ibi tí olúwa rẹ̀ rán. Nígbà tó sì lọ, ó dúró sí etí odò, ó sì gbàdúrà. Ẹ̀kọ́ mi tí mo tún fẹ́ ká kọ́ nínú ìtàn yìí nìyẹn pé ìjọ tiẹ̀ máa ń fọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́. Ṣé rí
gbogbo ìgbà ló yẹ ká máa gbàdúrà. Gbogbo ìgbà ló yẹ ká máa fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́. Gbogbo ìgbà ló yẹ ká máa bẹ Ọlọ́run kó tọ́ ìṣiṣẹ́ wa. Ọ̀rọ̀ Ọlọ́run wípé èmi ò kọ́ ní ọ̀nà tí ìwọ rìn. Ó wá sọ pé èmi ò fojú mi tọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la kì í béèrè fún ìtọ́ni Ọlọ́run àti ìdarí Ọlọ́run. Lójú wa lọ́pọ̀lọpọ̀ ìgbà àti gbọ́n tán. Ṣé rí ọgbẹ́ ènìyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà àṣìṣe ló máa ń mú wá. Ọ̀nà kan wà tó dá lójú ènìyàn, Bíbélì wípé òpin rẹ̀ jẹ́ àwọn ọ̀nà ikú. Ọ̀nà kan tó dá lójú ènìyàn, Bíbélì sọ pé òpin rẹ̀ jẹ́ ọ̀nà ìparun, àti ikú àti ìparun èwo ló pé ènìyàn níbẹ̀. Ìránṣẹ́ yìí ó fi ọ̀nà rẹ̀ lé Olúwa lọ́wọ́. Kò sì pẹ́ tó gbàdúrà tán, òun ni Rèbékà ló dé. Ní dídé rẹ̀, ó sì ràn án lọ́wọ́. Lẹ́yìn ìgbà tó ràn án lọ́wọ́ tán, wọ́n wá ní àǹfààní láti lè lọ sí ilé wọn. Nígbà tó débẹ̀, ó ṣàlàyé ohun tó bá wá. Àwẹ̀jẹwẹ̀mu wá pọ̀, ó bẹ̀rẹ̀ tó sì pọ̀ púpọ̀. Ní àwẹ̀jẹwẹ̀mu yìí, arákùnrin yìí wá rí i pé Ọlọ́run ti ṣọ̀nà òun ní rere. Gbóhun tó ń ṣẹlẹ̀ náà ni pé òun ti di ẹni tí a dá dúró. Ó wá sọ̀rọ̀ síta, ó wí fún wọn pé ẹ má ṣe dá mi dúró. Òun ni mo fi sọ pé a nílò láti wo ohun tí àwọn ènìyàn ṣe nínú Bíbélì láti lè bá ìdádúró wí. Kí ni ìtumọ̀ n tá ń pè ní ká dáni dúró? Ṣé rí ìdádúró ó pín sí oríṣiríṣi ìtumọ̀. Nǹkan àkọ́kọ́ ni pé láti má jẹ́ kẹ́ni kó tẹ̀síwájú. Ìdádúró jẹ́ ohun tí kì í jẹ́ kí ìtẹ̀síwájú kó ṣe kí ni o, kó wà. Olórin yẹn ní mò ń tẹ̀síwájú ní ọ̀nà náà. Mò ń gòkè sí i lójoojúmọ́. Mò ń gbàdúrà bí mo ti ń lọ. Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Ìtumọ̀ kejì tí ìdádúró ní ni pé àìjẹ́kẹ́ni kó dàgbà. Ìntí kì í jẹ́ kéèyàn kó ṣe kí ni o, kó dàgbà. Bóyá láti lè ṣe rí ọmọ mi, ẹ yóò rí pé kò kàn ga. Àbí ìdàgbàsókè rẹ̀ ní ti ọpọlọ gan kò lọ dáadáa. Nígbà tí ènìyàn kò bá lè sèso pẹ̀lú, wọ́n sọ pé kí ló ṣe o, ó ní ìdádúró. Ẹnìkan tó ti bí ọmọ kan péré, wọ́n lè sọ nípa rẹ̀ pé bóyá ó sì ń tiraka láti bí sí i. Tí ó pé ìfẹ́ inú rẹ̀ kọ́ ni pé kó bí ọmọ kan, wọ́n sọ pé àṣekíni o, àdáadúró. Torí náà, ẹni tí kò bá tẹ̀síwájú, kí la ṣe o, àdáadúró. Ẹni tí kò bá dàgbà, kí ló ṣe o, àdáadúró. Ẹni tí kò bá so èso, kí la ṣe o, àdáadúró náà ni. Ǹjẹ́ mọ̀ pé ìdádúró, ìdènà, ìdíwọ́ jẹ́ nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ sí ènìyàn gbogbo.
a máa ṣẹlẹ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ìdádúró, ìdíwọ́ a máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ọlọ́run. Ẹ mọ̀ gbọ́, a máa ṣẹlẹ̀ sí àwọn ènìyàn ńlá. A máa ṣẹlẹ̀ sí àwọn ènìyàn kéékèèké. Kí ni nǹkan tí ó máa ń fa ìdádúró? Nǹkan àkọ́kọ́ tó ń fa ìdádúró ni ara èèyàn, self. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló yẹ pé àwọn wọn ń dá ara wọn dúró. Níbi pé kò ní àfojúsùn fún ìtẹ̀síwájú kankan, yóò kàn wà lójú kan bẹ́ẹ̀ náà. Ẹ máa gbọ́, ọ̀rọ̀ ìdádúró ó ní í ṣe pẹ̀lú ohun ti ẹ̀mí, ó ní í ṣe pẹ̀lú ohun ti ara, ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́, ó ní í ṣe pẹ̀lú okòwò, ó ní í ṣe pẹ̀lú ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ayé ènìyàn. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà ènìyàn ni máa dára ẹ̀ dúró. Ẹ máa gbọ́, nínú Bíbélì wọ́n ń pe ọkùnrin kan ní Agrippa. Ọba Agrippa sì gbọ́ tí Paul Apostoli sì wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ ẹ mọ̀ pé ó sì dára rẹ̀ dúró láti má gba Jésù? Ó lóun ó wá àkókò tó bá tún rọrùn láti gbà á. Ẹ máa gbọ́, ta ni yóò mú sí kó di onígbàgbọ́? Kò sí. Kí ni yóò pàdánù tó bá di onígbàgbọ́? Kò lè pàdánù kankan. Ìjẹ́ ìbùkún tí ẹ wà nínú pé ó di onígbàgbọ́, ìbùkún ńlá ń bẹ ńbẹ̀. Ìjẹ́ ẹ mọ̀ pé Agrippa sì dára rẹ̀ dúró? Ní mo bá sọ̀rọ̀ yìí, láàrin orí 24 àti orí 26 ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì, Agrippa ó sì ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu Paul Apostoli, níbi tí Paul Apostoli ti ń jẹ́jọ́, ó sì tún sọ̀rọ̀ nípa olùgbàlà níbẹ̀. Ní sí sọ̀rọ̀ nípa olùgbàlà, Agrippa sì dára rẹ̀ dúró. Jẹ́ n bi ọ́, ṣé ìwọ kọ́ ló dára rẹ̀ dúró láti dẹni ìgbàlà? Jẹ́ n bi ọ́, ṣé ìwọ kọ́ ló dára rẹ̀ dúró láti tẹ̀síwájú? Ọ̀pọ̀lọpọ̀ gbà ohun tá à ń fọkàn sí pé ó ń dá wa dúró kọ́ ló ń dá wa dúró. Èrò ọkàn rẹ ṣé kò máa tako ìtẹ̀síwájú? Àníyàn ọkàn rẹ ṣé kò máa tako ìdàgbàsókè? Àníyàn ọkàn rẹ ṣé kò máa tako sísèso? Gbogbo ìgbà lọkàn rẹ ń lòdì sí kó dẹni ìgbàlà. Ta ló dá ọ dúró? Kì í ṣe pé ò gbọ́ ìrere, kì í ṣe pé ìgbọ́ wàásù, kì í ṣe pé o máa wò mí déédéé lórí ètò yìí, kì í ṣe èmi nìkan ló sì ń wò. Ṣùgbọ́n síbẹ̀ o ò nígbàlà. Kí nìdí tó o fi nígbàlà? Torí pé o dára rẹ dúró. Síbẹ̀ o ò tí ì dọmọ Ọlọ́run. Kí nìdí tó o ti fi ìdọmọ Ọlọ́run? Torí pé o dára rẹ dúró. Jẹ́ kí n pè ọ́ níjà wípé nǹkan àkọ́kọ́ tó ń dá àwọn ènìyàn dúró ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó ní ara ẹni. Jẹ́ mọ̀ pé ọkùnrin ìránṣẹ́ yìí, òun fúnra rẹ̀ lè dára rẹ̀ dúró nípa gbígbádùn fàájì. Bíbélì ẹ wò, níṣe ni wọ́n ń jẹ, tí wọ́n ń mu, tí ó jẹ́ pé ibi tó tutù ló wà. Ó ti gbádùn jíjẹ mímu yẹn, ṣùgbọ́n ó kọ̀ láti dára rẹ̀ dúró.
Ǹjẹ́ o mọ̀ pé ìwọ náà o nílò láti kọ̀ láti dára rẹ dúró, o nílò láti ti ara rẹ láti tẹ̀síwájú, o nílò láti ti ara rẹ láti sèso, o nílò láti ti ara rẹ láti dàgbàsókè. Paul nígbà tí mo jẹ́ èwe mò ń ṣe bí èwe, bóyá ó dàgbàsókè sí i. Ọlọ́run ò fẹ́ ká jókòó ka ipò ọmọ èké. Ìjàpá pé nínú ìwé Hébérù Bíbélì sì ṣàlàyé fún wa pé nígbà tó yẹ kán máa fún àwọn ènìyàn ní ẹran, ǹjẹ́ ẹ mọ̀ pé Bíbélì wí pé wàrà wọn sì mu nítorí pé wọ́n ṣe kí ni o, wọ́n ti dára wọn dúró. Kí ni nǹkan míì tó máa ń dáyàn dúró? Nǹkan kejì tó ń dáni dúró òun ni ẹ̀ṣẹ̀. Sin. Nǹkan àkọ́kọ́ ni ènìyàn fúnra rẹ̀, ara ẹni. Self. Nǹkan kejì ni kí ni o? Ẹ̀ṣẹ̀. Ẹ gbọ́ mi dáadáa wípé ẹ̀ṣẹ̀ ó máa ń dí àṣeyọrí lọ́wọ́ púpọ̀. Ẹ̀ṣẹ̀ ó máa ń dí ìtẹ̀síwájú dúró lọ́wọ́ púpọ̀. Ó máa ń dí ìdàgbàsókè lọ́wọ́ púpọ̀. Ẹ̀ṣẹ̀. Nínú ìwé Jóṣúà orí 7, ìwé Jóṣúà orí 7 láti rí ìtàn Ákánì. Ìwé Jóṣúà orí 7. Ẹ kàn jẹ́ kí n ka ẹsẹ̀ kìíní. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì dẹ́ṣẹ̀ kan ní ti ohun ìyàsọ́tọ̀. Nítorí tí Ákánì ọmọ Kámà, ọmọ Zábì, ọmọ Sẹ́rà, ẹ̀yà Júdà mú nínú ohun ìyàsọ́tọ̀, ìbínú Olúwa sì ru sí àwọn ọmọ Ísírẹ́lì. Nǹkan kejì tó fa ìdádúró ni pé wọ́n dẹ́ṣẹ̀. Ẹ̀ṣẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa, ohun tó dá wa dúró òun ni ẹ̀ṣẹ̀. Bíbélì ní a lè wà nínú ẹ̀ṣẹ̀ ká wípé kí oore ọ̀fẹ́ kí ó pọ̀ sí i. Ísírẹ́lì lọ sí Jẹ́ríkò. Ọlọ́run sọ fún wọn pé wọn ò gbọdọ̀ mú nǹkan kan bẹ́ẹ̀. Ní ẹsẹ̀ 17, ó sì mú ìdílé Júdà wá, a sì mú ìdílé Sẹ́rà, ó sì mú ìdílé Sẹ́rà wá ní ọkùnrin kọ̀ọ̀kan, a sì mú Zábdì, ó sì mú ará ilé rẹ̀ ní ọkùnrin kọ̀ọ̀kan, a sì mú Ákánì ọmọ Kámì. Kí ni Ákánì ṣe o? Ẹ wo ẹ̀ṣẹ̀ tó rò pé àwọn ènìyàn kan ò rí ọ pé ò ń dá, Ọlọ́run rí ọ. Ẹ máa gbọ́, ṣé Jóṣúà rí Ákánì? Ṣé àwọn olórí àlùfáà rí Ákánì? Èmi gbàgbọ́ pé àwọn ènìyàn kan rí Ákánì, ṣùgbọ́n kò tiẹ̀ hàn, tó láṣìírí rẹ̀ ò tí ì tú, ó ti bò ó mọ́lẹ̀. Ṣùgbọ́n ǹjẹ́ mọ̀ pé Ísírẹ́lì kò bá ní ìṣẹ́gun lórí ìṣẹ́gun ni? Ísírẹ́lì kò bá borí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni? Orílẹ̀-èdè kékeré ló borí wọn. Kí nìdí tí ìtẹ̀síwájú fi dúró? Nítorí pé Ákánì ṣẹ̀. Ákánì mú tí kò yẹ kó mú, ó jẹ tí kò yẹ kó jẹ, ó ṣe tí kò yẹ kó ṣe. Nítorí náà ó dá ìtẹ̀síwájú odidi orílẹ̀-èdè dúró. Ó dá ìtẹ̀síwájú odidi àwọn ènìyàn Ọlọ́run dúró. Ṣó dá ọ lójú pé ìwọ kọ́ ni Ákánì ìjọ Ọlọ́run tó ń lọ? Ṣó dá ọ lójú pé ìwọ kọ́ ni Ákánì ilé bàbá rẹ àti ilé ìyá rẹ? Ṣé ìwọ kọ́ ni ò ń dá ìtẹ̀síwájú àwọn ọmọ rẹ dúró báyìí? Ṣé ìwọ kọ́ ló ń dá ìtẹ̀síwájú àwọn ìyàwó rẹ dúró báyìí?
olóò lájẹ́, èmi ò lájẹ́ ni ọ́, ṣùgbọ́n tó bá ń gbé nínú ẹ̀ṣẹ̀, kí ni ìyàtọ̀ láàrin wa àtàjẹ́? Nígbà tó bá ń gbé nínú ẹ̀ṣẹ̀, ṣé wọn náà ò ní máa dá àwọn ènìyàn rẹ Ọlọ́run dúró? Bíbélì ní a lè wà nínú ẹ̀ṣẹ̀, Róòmù orí kẹfà ẹsẹ̀ kìíní, káwí pé kí oore ọ̀fẹ́ kó máa ṣe kí ni o, kó máa pọ̀ sí. Jẹ́ mọ̀ pé Bíbélì wí pé ká máa rí. Ìdádúró nǹkan mẹ́ta ló túmọ̀ sí kí ìdàgbàsókè má lè tẹ̀síwájú, kí ìtẹ̀síwájú má lè ṣẹlẹ̀, kí sísèso má bàa ṣẹlẹ̀. Òun là ń pè ní kí ni o, ìdádúró. Kí ló mú wá? Ènìyàn máa fàdádúró fúnra rẹ̀. Kí ló mú wá? Ẹ̀ṣẹ̀ ó lè fàdádúró fúnra rẹ̀. Fún ènìyàn, ó lè fà fún orílẹ̀-èdè. Ronúpìwàdà, jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ yẹn. Ìwọ tó dára rẹ dúró tó tí ì gba Jésù, wá gba Jésù lónìí. Wá gba Jésù lólùgbàlà. Jésù nífẹ̀ẹ́ rẹ̀. Bíbélì wípé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Ìwọ ni Jésù kú fún. Kó o lè bá ní ìyè àìnípẹ̀kun. Kó o lè bá di ọmọ Ọlọ́run. Ṣé ó pe Jésù sọ́kàn rẹ̀? Torí rẹ̀ Jésù ṣe kú, la ṣe sín, la ṣe jí dìde. Fi ìgbàgbọ́ rẹ sínú rẹ̀. Bíbélì ní tó bá ti gbà á gbọ́, ó ní kì yóò ṣègbé. Ó ní ṣùgbọ́n yóò lè ní ìyè àìnípẹ̀kun. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Má dára rẹ dúró. Mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ní ìsìn. Pè wá sórí 07038085652. 07038085652 tàbí 07087682122 tàbí 07081682122 tàbí 07055307492. Má tún dára rẹ dúró. Má jẹ́ kóńkóń dán ọ dúró. Wá dẹni ìgbàlà lónìí. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kò